Bàbá Mohbad ti yarí mọ́lé ẹjọ́ lọ́wọ́, ó yarí mọ́ adájọ́ lọ́wọ́, ó ní ìṣe DNA mọ́ tó bá ti jẹ́ pé ẹ fẹ́ fi ọ̀bẹ ẹ̀yìn ẹ fẹ́ fi jẹ mí níṣu ni. Àwọn alágbára kan wọ́n wà nídìí ọ̀rọ̀ yìí. Ẹ̀yin abiyamọ ayé, ẹ farabalẹ̀ kẹ́ gbọ́n tó ṣẹlẹ̀ nílé ẹjọ́ lánàá. Bàbá Mohbad lóun ò ní gbà. Kí ló ṣẹlẹ̀ gangan? Ẹ farabalẹ̀ kẹ́ gbọ́ fídíò yìí tán. Ẹ̀yin abiyamọ ayé, àwọn ọmọ wa ò mà ní bọ́ páńpẹ́ obìnrin. Àwọn ọmọ wa ò mà ní bọ́ páńpẹ́ obìnrin. Àwọn ọmọ wa ò mà ní bọ́ páńpẹ́ obìnrin. Ẹ ṣàmì àdúrà sí comment section. Àdúrà ńlá ni o. Kẹ́ ẹ wá má gbàgbé share fídíò káàkiri káwọn ènìyàn mọ̀ bí tí ìgbẹ́jọ́ Wùmí àti bàbá Mohbad eyín Alọ́ba tó dé dúró lórí ọ̀rọ̀ DNA Liam eléyìí tí wọ́n ní Wùmí ó bí fún Mohbad kó tó dípò jáde láyé. Àná nígbẹ́jọ́ lọ́ọ̀yà bàbá Mohbad ti sọ̀rọ̀. Ẹ jẹ́ mú láti bẹ̀rẹ̀ kó lè yé yín ìdí tí bàbá Mohbad fi lóhùn ọ̀sẹ̀jọ́ mọ́ ni bóun ò ṣe DNA mọ́ ni torí pé wọ́n tún ti fẹ́ máa lọ́gbọ́n àlùmọ̀ǹkọ́rọ́ yín láti lè jẹ́ pé DNA kò ní ṣeé ṣe tàbí láti lè jẹ́ pé rìsọ́ọ̀tì tí ó tún jáde yálà kó jẹ́ inconclusive tàbí kó jẹ́ wípé n táwọn gan Wùmí tí wọ́n fara mọ́ ni yóò padà jáde. Ẹ farabalẹ̀ kí n gbé yín débẹ̀ kí n ṣàlàyé tí eyín lọ́ọ̀yà bàbá Mohbad tó sọ. Eyín Ọládayọ̀ Ògúngbè ó bá àwọn mídíà sọ̀rọ̀ lẹ́yìn ilé ẹjọ́. Ó ní ìgbà táwọn wọ kóòtù àwọn sọ fún adájọ́ àgbà pé ṣé ẹ mọ̀ pé ẹ̀yin náà lẹ ní ká lọ mú àwọn hospital tó lè ṣe DNA eyín tissue based wá ṣùgbọ́n ìntí ilé ẹjọ́ mú àti ìntí gun Wùmí mú kò lè ṣe tissue based DNA. Adájọ́ àgbà ní mo gbọ́ ẹ kí wàá lẹ fẹ́ ká ṣe. Àwọn gun Wùmí dẹ̀ fárígá pé àwọn ò lè lo hospital tí bàbá Mohbad mú wá. Ibẹ̀ ni ẹjọ́ ti wá diṣu atayanyan. Bàbá Mohbad náà wá ní pé kí n tó sọ tí bàbá Mohbad tó fi sọ pé òun ò ṣẹjọ́ mọ́ gangan àti pé tóun ò bá ṣẹjọ́ gan kí ni condition tó fi lẹ̀ gbogbo ẹ̀ lẹ́gbọ̀n nínú fídíò yìí. Lọ́ọ̀yà bàbá Mohbad wá ní adájọ́ àgbà wá sọ wípé n tá a ṣeré kóńkálukọ́ lọ fi hospital tó ti mú kọ́ lọ fi sí pamọ́. A wá yan àwọn welfare officer kóòtù kí wọ́n mú hospital kan láti ìlú èbó tí yóò ṣe DNA fọmọ. Bàbá Mohbad yarí ó lóun ò ṣe. Ìdí tó fi lóun ò ṣe rèé o. Ó ní gba coroner request wọ́n ti fi léhùn wọ́n ti fi ṣe òjé òun tí wọ́n ti fẹ̀yìn gbèrú òun tó jẹ́ wípé ilé ẹjọ́ ló yan welfare officer tó ṣe investigation lórí ọ̀rọ̀ coroner request. Àṣẹ̀yìnwá àṣẹ̀yìnbọ̀ inconclusive ló padà já sí. Adájọ́ àgbà wá ní lọ́ọ̀yà bàbá Mohbad wá dìde. Ó ní n táwọn fi lè gbà kí ilé ẹjọ́ yànyàn tí yóò mú hospital ni pé àkọ́kọ́ oníbàárà àwọn èèyàn tí í ṣe bàbá Mohbad yóò mú dókítà rẹ̀ tó jẹ́ pathology tiẹ̀ yóò wà ń bẹ̀ yóò gba sample lára Mohbad yóò sì gba sample lára Liam yóò wá lọ ṣe DNA tiẹ̀ wá. Ilé ẹjọ́ ó ṣe DNA tiẹ̀. Ó láì jẹ́ bẹ́ẹ̀ òun ò ṣe DNA mọ́. Wọ́n wá bi léèrè pé kí nìdí tó fi ṣe bẹ́ẹ̀. Ó ní tí o bá ní ká wò dáadáa. Wùmí Cynthia ó lóun náà ti ṣe private DNA fún Liam tó sì ti wà lọ́wọ́ ẹ̀ tí ó sì jẹ́ káwọn aráyé ọmọ tó jẹ́ rìsọ́ọ̀tì ẹ̀. Ó ní torí náà òun náà lẹ́tọ̀ọ́ láti ṣe private DNA tòun. Ó wá dàbí ìgbà pé Wùmí ti gbé Liam sọ́dọ̀
kò fẹ́ kí wọ́n gba sáǹpù ọmọ. Bàbá Mohbad ní tí Wùmí Cynthia tí ó bá ti lè jẹ́ pé yóò fọwọ́ sí i káwọn gba sáǹpù Liam káwọn ò sì tún gba sáǹpù Mohbad kó náà lọ ṣe private DNA òun ó ní gbà náà kí wọ́n cancel ọ̀rọ̀ DNA bóun ò ṣe mọ́. Adájọ́ àgbà wá wò ó ní tí bàbá Mohbad sọ ó lọ́rọ̀ wà ń bẹ́ẹ̀ tá a bá ní àwò dáadáa wọ́n ti yẹn jẹ lálákọ̀ọ́kọ́ tó wò pé ilé ẹjọ́ lè ṣe dáadáa tí wọ́n sọ di inconclusive mọ́ lọ. Tá a bá tún ní àwò dáadáa àwọn gun Wùmí ó ti ṣe private DNA fún Liam tí rìsọ́ọ̀tì náà dì wà lọ́wọ́ ẹ̀ tí ò jẹ́ ká yọ ọ́ mọ̀. Ilé ẹjọ́ wa ní intaṣe ni ẹ mọ́jà tí ì fi ọ̀pá pọ̀lọpọ̀lọpọ̀ yòó tí ògùn. Ilé ẹjọ́ tó ti wá dá ọjọ́ míì látún ti pàdé ń kóòtù bàbá Mohbad ó pàdé ń kóòtù Wùmí náà ó pàdé ń kóòtù tí wọ́n fi máa fọ̀rọ̀ wá Wùmí lẹ́nu wò pé ǹjẹ́ ló rẹ́dì láti gbà kí bàbá Mohbad kó gba sáǹpù Liam torí pé ìjọba ló ní òkú Mohbad báyìí. Ìjọba ni ó fún bàbá Mohbad láṣẹ láti gba sáǹpù lára Mohbad ṣùgbọ́n Liam ó ti wà lọ́dọ̀ Wùmí ni ó gba bàbá Mohbad láṣẹ láti gba sáǹpù lára Liam. Eléyìí ní ilé ẹjọ́ wá fẹ́ wò pé ǹjẹ́ ní Wùmí rẹ́dì láti gba bàbá Mohbad láyè láti mú sáǹpù. Ẹ̀yin náà ó ti mọ̀ pé in tó bá fi lè mú Wùmí tó bá fi ní dandan òun ò rẹ́dì láti lè jẹ́ kí ẹni tó jẹ́ bàbá ọkọ òun tó pè ní bàbá ọkọ tí ò lè jẹ́ kó súnmọ́ Liam láti gba sáǹpù ẹ ti mọ̀ pé ó ṣeé ṣe kó jẹ́ pé Wùmí náà ó ń dọwọ́ bo nǹkan kan tí ò fẹ́ ká yé ọmọ nù. Ẹ̀yin olólùfẹ́ mi ọ̀rọ̀ yìí ti di sọ àtàyànyàn ìgbà wo wá ní ilé ẹjọ́ ti wá ní tó bá ti di oṣù tó ń bọ̀ ọjọ́ 5 oṣù tó ń bọ̀ káwọn méjèèjì ò tún pàdé ilé ẹjọ́ kó wọ́n tún wá jọ ro tẹnu wọn ká wá wo ohun tí adájọ́ sọ ká sì wá wò bóyá Wùmí ó fún bàbá Mohbad láyè láti lè gba sáǹpù lára Liam. Ilé ẹjọ́ ṣe tiẹ̀ yóò yànyàn tí ó lọ ṣe DNA wá lókè òkun. Bàbá Mohbad náà ó gbé pathology tiẹ̀ lẹ̀ báyìí yóò gba sáǹpù lára Mohbad yóò sì gba sáǹpù lára Liam yóò lọ ṣe tiẹ̀ náà wá ní private ìyún gẹ́gẹ́ bí Wùmí náà ṣe ṣe tiẹ̀ private. Bàbá Mohbad ní tí ọba ti sílẹ̀ òun bẹ́ẹ̀ òun ò sí mọ́ kó wọn gbàgbé kó wọn gbà fọlọ́hún ọlọ́run ló lùjà òun. Ẹ̀yin olólùfẹ́ mi kí wàá lè ro tiyín tá a wá láwọn lérò pé ó ń dá ọ̀rọ̀ DNA dúró báyìí sáwà sọ pé bàbá Mohbad ni àbí Wùmí tó ti ṣe private DNA tí ò já mọ́ rìsọ́ọ̀tì àbí Wùmí tí wọ́n lọ mú hospital tí ì ṣe tissue based àbí sáà sọ pé ilé ẹjọ́ ni ṣebí welfare official